ẹ̀yin tèmi ọdọọdún bí a kú bí ojú ọjọ́ ṣe rí o. Ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀, ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Èmi náà ni olórí Abímbọ́lá. Ọ̀rọ̀ nípa àwọn Nollywood actor wa, àwọn the legend, àwọn legend gidi gan, àwọn veteran. Nǹkan tá a bá lọ́wọ́ wọn yìí ó ní agbára. Baálé ilé bàbá Ẹ̀bùn Olóyèdé. Àwọn àgbàlagbà ló máa ń sọ̀rọ̀ kan. Wọ́n á ní tí ọmọdé bá ṣe nǹkan tí ò ṣe, wọ́n á ní ẹ fílẹ̀, ọmọdé ló ń ṣe. Ṣé kí wá béèrè lọ́wọ́ Ẹ̀bùn Olóyèdé tí gbogbo ayé mọ̀ sí Olaiya Igwe pé ṣé àgbàlagbà ń ṣe yín ni? Ṣé àgbàlagbà ń ṣe yín ni? Báwo lẹ ṣe máa ẹ sùn, ẹ jí with your right senses, ẹ dẹ̀ lọ sí ibi àmọ́ ibi tí wọ́n lọ, bóyá beach ni, bóyá òkun, bóyá ọ̀sà, ẹ wá lọ dúró síbẹ̀ ní ìhòòhò ọmọlúàbí. eléyìí the height of it all òun nìyẹn lẹ perform yẹn. Mi ò fẹ́ rò yìí pé ó yẹ kí wọ́n gbé wọn, kán gbé láti ìgbà tí wọ́n ti ṣe látànà, ó yẹ kí wọ́n tètè gbé wọn bí a kún lọ evaluate brain wọn. Ẹ perform public disorder lẹ perform yẹn now. Public disorder lẹ perform yẹn. Odidi baálé ilé tẹ níyàwó. Mo dẹ̀ mọ̀ wípé nínú ẹ̀sìn wọn gẹ́gẹ́ bí Muslim tí wọ́n jẹ́, wọ́n lè níyàwó bí méjì mẹ́ta. Ẹ wá lọ hu ìwà àbùkù. Ìwà àbùkù gbáà lẹ hù, ìwà àbùkù gbáà, ìwà tí ò da, ìwà ìdójútì. Ìwà ìdójútì ni ẹ dẹ̀ ń kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá gbogbo àwọn Nollywood yòókù. Ṣé ti gbàgbé ni pé kì í ṣe ẹ̀yin nìkan kọ́ ni Nollywood, ẹ̀yin Yorùbá nìkan kọ́ ni Nollywood now. Àwọn Haúsá, àwọn Igbo, gbogbo yín lẹ parapọ̀ ni wọ́n ń pè yín ní Nollywood, gbogbo àwọn tó ń ṣe film Nigerian film industry. Ṣé ẹ mọ̀ ni? Ẹ wá ń dójú ti gbogbo àwọn akẹgbẹ́ yín tó kù. Ìwà tí ò da, ìwà burúkú, ìwà ìdójútì, ìwà ìríra lẹwù yẹn, ìwà àbùkù torí pé fẹ́ campaign fún Bọ́lá Tinubu Ahmed. Must you now go naked? Must you? Àgbàlagbà over 60 years. Ẹ wo gbogbo ara wọn, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní fi yín pa, ẹ wo ara yín, ẹ wò dí wọn, bó ṣe rí, bó ṣe dúdú, ẹ búra títí at that age, ẹ sì fi búra sílẹ̀. Ẹ bí àwọn èèyàn ṣe fi yín pa lórí, wọ́n kàn fi yín pa gidi gan ni. Wọ́n fi yín pa. Wọ́n ní ọmọ odó ló máa ń kó pọ́npọ́n bá ìyá rẹ̀ náà. Ẹ̀yin ẹrú kan tẹ́ bà nǹkan jẹ́ lẹ́jẹ́ kó máa bú gbogbo ẹrú. Tẹ ní àwọn grown up sílẹ̀ máa ní náà tí ọmọ yín ọkùnrin bá ṣe irú nǹkan tẹ́ ṣe yẹn, báwo lẹ ṣe fẹ́ bá wí, báwo lẹ ṣe fẹ́ bá wí. Nítorí pé ẹ̀yin gba ẹ̀ńdóje yín lọ́dọ̀ àwọn Bọ́lá Tinubu Ahmed, àwọn MC Olúọmọ. Ṣé gbogbo èèyàn ló ń gbà bẹ́ẹ̀ ni? Ṣé gbogbo èèyàn ló ń gbà bẹ́ẹ̀ yìí ṣe ń gbà tẹ́ ń gba ẹ̀ńdóje tẹ́ ń gbà wo? Ṣé gbogbo èèyàn ló lè gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni? Ẹ wá jáde ẹ lè support anybody candidate yín náà, right oníkálukú ni láti support candidate tó bá wù. Àmọ́ kò tọ́ sí yín gẹ́gẹ́ bí àgbàlagbà. Irú right wo lẹ ní? Ẹ wá ń da ìlú ẹ wá ìlú òkun ìhòòhò mi rèé o, jẹ́ kí Bọ́lá Tinubu jẹun ní kó wọlé president o. Ẹ jọ ṣé àdúrà yìí ṣé àdúrà tẹ oh my God, Ọlọ́run wa ò dàbí yín. Ṣèbí ẹ̀yin lọ ṣàdúrà yẹn nítorí pé ẹ̀yin jẹ́ ń bẹ̀ ni. Torí pé ẹ̀yin jẹ́ ń bẹ̀. Àwọn mélòó ló ń gba ẹ̀ńdóje bẹ́ẹ̀ lọ́wọ́ Bọ́lá Tinubu? Àwọn mélòó bẹ́ẹ̀ ni Bọ́lá Tinubu ń sanwó school àwọn ọmọ wọn? Nítorí pé Bọ́lá Tinubu ń sanwó school àwọn ọmọ yín. Ó ralé fún yín, wọ́n kọ́lé fún yín, MC Olúọmọ ra mọ́tò, ó náà tún máa gbé mọ́tò tẹ́ máa fi ṣe business fún yín. So ẹ lè
kò sí nǹkan tẹ́ ní lè ṣe so òun ló fi jẹ́ kẹ́ lọ you rí ó lọ extra oh my àgbàlagbà oh my god ìlera rẹ̀ ò jèrè irú èwo leléyìí ní Nàìjíríà yìí irú èwo leléyìí irú èwo leléyìí tẹ̀yin kan tí ẹ bá ti ń gba nǹkan lọ́wọ́ àwọn olóṣèlú ẹ ti rò wípé ok bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ayé rí ṣé gbogbo àwọn èèyàn ló wá ń gbà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ Bọ́lá Tinubu lọ́wọ́ MC Olúọmọ ṣé gbogbo àwọn èèyàn ló ń gbà bẹ́ẹ̀ ẹ lè campaign for anybody tẹ́ bá fẹ́ náà ṣùgbọ́n kì í ṣe ẹ lẹ́tọ̀ọ́ láti wá lọ tu ìhòòhò bólótó ìhòòhò kí kò lè wọ àwọ̀tẹ́lẹ̀ ni wọ́n lọ́wọ́ poverty wọ́n ti fi poverty oh my god àwọn Nigerian government yìí ti ayé yìí ti bàjẹ́ poverty wọ́n ti fi gbogbo àwọn èèyàn wọ́n ti sọ orí wọn wọ́n ti sọ wọ́n dídẹ́kun wọ́n ti sọ gbogbo àwọn dídẹ́kun mágolo wọ́n kàn control wọn ni àwọn ibi tó wà wù wọn náà lè darí brain àwọn ará ìlú sí nítorí pé gbogbo ará ìlú ọwọ́ wọn ni wọ́n wà wọ́n ti ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà yìí kò lè dáa fún yín kankan kò lè dáa fún yín kankan ẹ wo nǹkan tó yẹ ṣe fún bàbá Olaiya Igwe nítorí àtẹnujẹ nítorí àtẹnujẹ wọ́n ti yí gbogbo àwọn ará ìlú lórí wọ́n ti yí wọn lórí wọn ti jẹ́ káwọn ará ìlú mọ̀ nǹkan tí wọ́n ṣe mọ́ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn wo bí ìlú titi wá ti rí ṣé bí ìlú ṣe yẹ kó rí nílùú tiwa rí yẹn ṣé bí ìlú ṣe yẹ kó rí nílùú wa rí yẹn ni ẹ délé díẹ̀ o ẹ jọ̀ọ́ bàbá Olaiya Igwe ẹ jọ̀ọ́ ìdójútì gbà lẹ́jẹ́ láwùjọ àwọn ọkùnrin àwọn over 60s ìdójútì gbà lẹ́jẹ́ láàárín àwọn tó ti níyàwó tó ti bí àwọn ọmọ tó ti dàgbà tó tiẹ̀ ti lè bírú èmi tí mo sọ ìwà ìdójútì ni kò tiẹ̀ dá rárá kò dá rárá kò dá rárá ó kù díẹ̀ káàtó ẹ pẹ̀lẹ́ ti yín ẹ̀yin tèmi àníri jù bẹ́ẹ̀ lọ see you catch you later.